àpáta ńlá ọ̀rọ̀ ńlá òun. A lè wí lè ṣe nínú sánmọ̀ òun ọ̀run. Ọlọ́run Òdùmarè léni, Ọlọ́run Òdùmarè lọ́la. Alálẹ̀ nínú sánmọ̀ òun ọ̀run. Apá ńlá ọ̀kan ṣoṣo tó solé ayé mú. Mìmì ọ̀kan ṣoṣo tí ó mi sánmọ̀ òun lẹ̀. Ìyanu nínú ìyanu. Ìwọ ni mo fi ọpẹ́ fún, mo fi ìyìn fún Ọlọ́run Olódùmarè. Mímọ́ lórúkọ rẹ̀. Ọba tó ní yíyọ ọjọ́, ọba tó ní wíwọ̀ oòrùn, ọba tó ní adágún omi kéréje kéréje, ọba tó lòkun tí ń hú, ọba tó lọ̀sà tí ń hú. Ọ̀kan ṣoṣo tó ń rí gbogbo ojú láyé tójú kan ò lè rí Ọlọ́run ìwọ l'Olódùmarè. Ìwọ l'Òdùmarè. Ẹ̀yin l'Òṣùmàrè. Ìjẹ́ mo tẹríba sí ìhà yín ní wákàtí ọ̀wọ̀ yìí Ọlọ́run Olódùmarè. Ìjẹ́ gbogbo ojú, gbogbo alààyè, gbogbo ọkàn tó ń bá mi lọ lórí program ti tèmi. Àdélébáre àrìnàkórè àkòyábí. Ọlọ́run mo fi gbogbo ojú, gbogbo ọkàn tó ń fọwọ́ ara wọn bá mi wo program yìí ní gbogbo ìgbà. Mo fi wọ́n lé ọ lọ́wọ́. Ọlọ́run ọ̀gá àgbà, Ọlọ́run ọ̀gá ògo, jọ̀ọ́ máa bá mi pa gbogbo wọn mọ́ nínú omi ara, nínú ọkàn. Ọlọ́run bá mi pa gbogbo ẹ̀dá alààyè mọ́, gbogbo ojú tó ń wò mí, gbogbo ọkàn tó ń bá mi lọ lórí program yìí. Jẹ́ káàánú rẹ jẹ́ kó máa bá wọn gbé Ọlọ́run. Ìṣọ́ rẹ tó kún ṣọ́ṣọ́, ààbò rẹ tó níye, Olúwa jọ̀wọ́ bá mi fà á lé wọn lọ́wọ́. Ọlọ́run máa fi ṣọ́ rẹ ṣọ́ wọn tọmọtọmọ tayátayá. Gbọ́mọgbọ́mọ ayé má jò jí wọn gbé, èdìdì èṣù má jò dì wọ́n, ẹ̀fún lára igi lára ọ̀pẹ má jò fẹ́ni kankan wọn. Àìníríná àìnírílò má jò wọnú gbòòrò wọn. Iṣẹ́ ń ṣe ẹnì kankan wọn. Olódùmarè ọba mi Òdùmarè, jọ̀wọ́ má ṣe jó dòkú. Alààyè ọba tóbi jù. Ọlọ́run wọlọ Olódùmarè. Ìwọ lẹ̀mí mímọ́. Ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀ láti lọ sórí program yìí ní program tí wọ́n ṣe lénìí, ó máa láti kẹ́ nítorí pé ó máa lẹ́tí kẹ́ gbogbo pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tí n bá nà nípò pátápátá. Ẹnikẹ́ni tó bá tabà kó má fi ṣèbínú. Ìdí èyí gbogbo yín ẹ bá mi ká lọ lórí Oòduà national anthem ilẹ̀ Yorùbá, lórí nation tuntun. The Liverpool front, a unique place to visit, to live. Tí à ń pètèpèrò láti lọ. Iṣẹ́ wa fúnlẹ̀ wá, orílẹ̀ ibi wá, kàgbéga, kàgbéga, kàgbéga fàyè rí. Ìgbàgbọ́ wa ni pé bá ti dúnmẹ́rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká jọlá. Ìṣọ̀kan àtòmìnira, ìyẹn jẹ́ ká máa lépa. Tẹ̀síwájú gbogbo ire àtòhun tó dára. Dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀.
thank you. Ìwọ ni, èmi ni, ẹ̀yin ni, ìmọ́lẹ̀ adúláwọ̀. Mo rí ẹ Molikat Abdulgafar, Àbíkẹ́ mo rí ẹ Abdulrafiu Sùmọ́là mo rí ẹ ọba lọ́la kábíyèsí ọba Adétúnjì elénìyàn bàbá Kàbírá kìkì owó kìkì ọlà bàbá Káwọ́sára kò ní bàjẹ́ mo ṣí fìlà fadé Matthew thank you. Ó bẹ̀rẹ̀ látòrí Ayọ̀mídé Isaac Olúwatóbi Prince Wálé Adétúnjì Abọ́lájí Adégbénga Ọlátèmídayọ̀ Àbíkẹ́ kò ní bàjẹ́ fẹ́ni kọ̀ọ̀kan yín mo rí ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Ìjẹ́ wọ́n ní kéré o ọmọ Yorùbá kéré o nítorí àwọn àgbààgbà bọ̀ Yorùbá bọ̀ ọ ní ó ń bọ̀ ọ ní àwọn ládẹ́ẹ̀dẹ́ Olódùmarè ọba mi Òdùmarè apá ńlá tó solé ayé mú mímì ọ̀kan ṣoṣo tó mi ayé òun ọ̀run nítorí pé lẹ́ni bí ojú bá mọ́ ní ẹlẹ́ni a máa ní láyé ọ ní bí ilẹ̀ bá ṣú ọ ní èrìwò wá sọ ọ ní bí ilẹ̀ bá mọ́ Ọlọ́run Olódùmarè ó máa ń tàn yọ ọjọ́ síta gbangba ògbó tóore tàánú Ọlọ́run tó ń bẹ lórílẹ̀ ayé ní gbogbo àgbáńlá ayé gbogbo ojú gbogbo ọkàn tó ń bá mi fọwọ́ ṣíà program yìí tó ń bá mi wò ó ìmọ́lẹ̀ Ọlọ́run á wọnú ayé yín ìbùkún Ọlọ́run á jẹ́ titi yín ògo Ọlọ́run tó kún ṣọ́ṣọ́ tí ò ní ní àbìlù ọba mímọ́ ọba dẹ́dẹ́ adọ́run á jẹ́ kó bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan yín ìjẹ́ mo wá dé bí mo ṣe ń dé ọ́ ní ẹkùn tágìrì gbẹ̀rẹ̀ níjà nítorí pé àwọn ò wá nǹkan kan àdẹ̀ṣọ́ nǹkan kan ju pé gbogbo ẹ̀dá láàyè tó bá ti lè jẹ́ ọmọ bíbí ilẹ̀ Oòduà àyàfi ọmọ àlè Oòduà nìkan ló kù tó bá jẹ́ ọmọ Yorùbá tó bá ní ihun táwa ń ṣe lórí àti lè gba nation títí wa gẹ́gẹ́ bí Yorùbá nation tó bá ní òun ò níṣẹ́ òun ò lábọ̀ pé ohun tá à ń ṣe yìí lòun fẹ́ kọlù tàbí pé òun lòun fẹ́ dìgbòlù tàbí pé òun lòun ṣetán láti bàjẹ́ nítorí àtẹnujẹ tàbí àtètèjẹ àwa dónítọ̀hún lóhùn níwọ̀nba bí làákà ìwá ṣe mọ́ nítorí pé wọ́n ní awuyewuye àròyé ọ̀tẹ̀ ní kẹ́ fọ́ọ̀lù ìlú la ní kẹ́ túnṣe alákọ̀ọ́kọ́ lórí ọ̀rọ̀ Awikonko òun ni mo torí ẹ̀ jáde lénìí ó ṣe mí láàánú fún ọ̀gbẹ́ni yìí púpọ̀ nítorí àkọ́ tó ń banú ara ẹ̀ jẹ́ tínú ẹ̀ ń dùn tí ò mọ̀ pé bí tóun máa sùn sí ibẹ̀ lòun bàjẹ́ nítorí pé èyí tó kùn ẹ́ kan sí Sunday Adéyẹmọ Ògbòho ọmọ aládìkún ọmọ ọ̀raná ọmọ ládé aláàfin òládé adé aládìkún la gbà fọláàfin èyí tó kàn ẹ́ nínú ọ̀rọ̀ aládìkún kò yé mi èyí tó kàn ẹ́ nínú ọ̀rọ̀ owó baba dámì kò yé mi èyí tó kàn ẹ́ nínú ọ̀rọ̀ baba wa Akíntóyè kò yé mi èyí tó kàn ẹ́ nínú ọ̀rọ̀ Yorùbá kò yé mi nítorí pé èèyàn kan ṣo pọ́ńdóró ni ẹ́ lọ tí ò bá lójú inú níwọ̀ Awikonko sorry tí ojú inú ò bá sọ̀rọ̀ fún ẹ lọ sí Amẹ́ríkà lẹ́nìí ní United Nations láti ìjẹta sí ìjẹrin làwọn èèyàn wa ti ń bẹ́ńbẹ́ ṣé gbogbo àwọn tó wà ń ta yẹn tó ń ṣe rálì
tó ń lọ fi ẹ̀hónú wọn hàn láti lè ní orílẹ̀-èdè Yorùbá tiwọn. Ṣọ́kúrí ni àbò lérò pàfẹ́bí pa ni wọ́n ni. Ṣé ìyànà ló ń jẹ wọ́n ni? Ṣé òǹgbẹ ló ń gbẹ wọ́n ni? Ṣé àìlówó lọ́wọ́ ló ń ṣe wọ́n ni? Ṣé àìníkà òun ló ń bá wọn jà? Àbò lérò pé ìwé náà kà tó ni, ọ̀rọ̀ náà ní tó ni. Àwọn èèyàn ń gbìyànjú pé kí orílẹ̀-èdè àwọn ní orílẹ̀-èdè Yorùbá nation pé kó di ohun múṣẹ ní àkókò títà wọn. Ká kò nínú oko ẹrú Nàìjíríà, ká kò nínú gbogbo ràkàtíà tó jẹ́ pé gbúrò Nàìjíríà sí pé bóyá fútbọ́ọ̀lù àwọn òun ló gba kọ́ọ̀pù. Gbúrò Nàìjíríà lórí pé kó gbọ́ pé bó ṣe ń lọ yìí góòdì tó ń ṣe ní Nàìjíríà made in Nigeria gold. Gbúrò Nàìjíríà lórí ọ̀rọ̀ bitumen. Gbúrò Nàìjíríà lórí ọ̀ìta àti ẹ̀ní gan pàápàá kí la fi ṣe, ṣọ́nà la fi ṣe ni àbílẹ̀ la fi ṣe. Ṣé lè ìwé la kọ́ àwọn asù wà ń bẹ̀? Awikonko yóò rọrùn asù sọ. Ṣé Ìgbòho ló wá jáde ló rán iṣẹ́ ni? Alákọ̀ọ́kọ́ wa Awikonko ṣé wọ́n ni spokesperson fún Ṣífàdéyẹmọ pẹ̀lú bàbá wo olùlànà bàbá Bánjí Akíntóyè. Ó yẹ kó dáwọ́ bojú. Mo rí i pé ò níṣẹ́. Ọlọ́run Olódùmarè ń gbọ́. Tó o bá ní ọ̀nà ìwọ nìkan ṣo ni níwájú ìwọlé lẹ́yìn. Ìwọlà náà wọlé níbi ẹ̀kún apọkọjẹ. Ẹ̀yin yìí náà ni wọ́n pẹ̀lú tó o bá ní pásánà láàrin wọn pẹ̀lú Kóìkí. Tó o bá ní ìjà kan tó o ní láti bá Kóìkí jà, ojú wa ló ṣe, kì í ṣe pé ó ṣẹ̀yìn wa. Àti Nàìjíríà ń gbà tí Ṣífàdéyẹmọ ti wà ń lé lọ tí ń gbìyànjú láti bí Kóìkí lulẹ̀. Ṣùgbọ́n o lérò pé Chief Sunday Adéyẹmọ gọ̀ ó mọ ohun tó ń ṣe. Tó o bá ní pé Kóìkí ò gbéra kó lọ wo Ṣífàdéyẹmọ ní Republic of Benin, ṣèbí màmá Kóìkí gbéra ó lọ rí Adéyẹmọ Ìgbòho òṣè ọmọ aládìkún. Owó bàbá dámì ànábì ilẹ̀ Yorùbá ní wákàtí ọ̀wọ̀ yìí. Oòduà ilẹ̀ Yorùbá ọmọ ọlọ́ọ̀fin ilẹ̀ Yorùbá ní àkókò ọ̀wọ̀ yìí tá a wà yìí. Ẹnìkan ṣoṣo tó jálé tó jókòó tó ń pariwo ẹ̀. Wọ́n ń pariwo ẹ̀ l'Amẹ́ríkà, ń pariwo ẹ̀ ní Britain. Wọ́n ń pariwo Ìgbòho ní gbogbo àgbáńlá ayé. Èèló ni Ìgbòho ní lọ́wọ́ láti fi ra iyì tó tó bẹ́ẹ̀. Àwọn Yorùbá sọ báyìí pé tá a bá ń wọ owó lọ, tá a bá pàdé iyì lọ́nà, wọ́n ní kí ni ká ṣe, wọ́n ní ká mú iyì. Ṣé owó ni Ìgbòho gbé fún gbogbo àwọn tó wà l'Amẹ́ríkà lẹ́ni àbí ní London? Mi ò lérò pé ọ̀gbẹ́ni mọ̀ nǹkan tó ń ṣe. Nítorí tó bá mọ̀ kò ní jẹ́ wọ ni ẹkún ìwọlé ní ìwọlà náà wọlé ẹkún apọkọjẹ. Bó o bá bú Ọ̀ọ̀ni wàá kó lórí Ọ̀ọ̀ni, wàá bú ọba Afẹ̀. Tó o bá kó lórí ọba Afẹ̀ wàá bọ́ sórí Jábélé. Bó o kó lórí Jábélé wàá bọ́ sílé, wàá bọ́ sọ̀tọ̀. Bó o lọ sórí Ìyẹ́sábọ̀ wàá lọ sórí Igbá, wàá lọ sórí Àwo. Kóìkí ló tún kọ bàbá dé ẹ bàbá wa olùlànà ló tún fẹ́ fi panu. Ojú ò tiẹ̀ aláìní tìjú mórí ẹ baálẹ̀. Mórí ẹ baálẹ̀. Baálẹ̀ nílàdó Kìlání Bashiru bàbá Gódógbó ọkọ̀ táwọn àkálítù láyé tipẹ́tipẹ́. Kò ní bàjẹ́ ọmọ ìgbàgbọ́ oníṣàbí ọmọ gbogbo àkàlà. Àwọn tó pòlí àwọn ọmọ agolé ẹlẹ́mẹ̀rẹ̀ nìyẹn. Ìdí èyí Dada Adeniran Michael, thank you very much. God bless you. Nínú ọ̀rọ̀ tí mo wá bá lọ,
ìwọ lè ní ìwọ lànà bí ẹ̀kọ́ apọkọjẹ ìwọ pẹ̀lú jábélé lẹ́kọ́ bẹ̀rẹ̀ àfìgbà tó gbé ẹ lọ dí ògùn tó lè jáde lọ bóògùn. jẹ́ ká ayé wa Awikonko lẹ́ni yìí nǹkan ẹ̀yọ̀kan tí ò dá ẹ lójú káwa sọ fún ẹ kó dá ẹ lójú Awikonko. ìmù tá a bá rí nínú ọ̀rọ̀ kó tẹ̀ jẹ́ pàṣírí kan wà láàrin Kóìkí pẹ̀lú Adéyẹmọ Ìgbòho. Kò sí àbàmọ́ kò sí ohun tó o lè sọ. Ó ṣe jẹ́ pé bí dàrú ló wà náà. Ṣùgbọ́n mo mọ̀ wípé àwọn boys á jáde fún ẹ̀ big time ní Nàìjíríà. Wàá mọ̀ para ń kọ́ àwọn boys. Ẹni tó wà l'Amẹ́ríkà, ẹni tó wà ní Britain, ẹni tó wà ní France, ẹni tó wà ní Germany, ẹni tó wà ní Dublin, ẹni tó wà ní Australia, ẹni tó wà ní Canada, ẹni tó wà ní Austria, gbogbo èèyàn tó wà ní Italy, gbogbo wọn là asylum seeker. tó o bá sì ń ṣe dáadáa tó o ní rẹ passport lọ́wọ́ ló máa pèrè ní àmì British nítorí wọ́n fún ẹ ní visa wọ́n fún ẹ ní indefinite stay láti inú ìlú wọn náà wá even kò bímọ síbí níwọ̀n bá àgbà tó yẹ pé wọ́n bá bẹ́ẹ̀ bóyá o gba visa wá ní bóyá o yọrí ní bóyá o lẹ́sẹ̀ ní bóyá o wá dúró asylum seeker ní ọjọ́ tó o bá ti ṣe àṣìṣe adúró ló wá jẹ ìjọ yẹn ló máa gbọ́ ìtàn ìdílé bàbá ẹ pọn bàbá alágbẹ̀dẹ tó fọ́ ọjọ́ yẹn náà máa kọrin àìsàn ọdún ẹ̀ Bishop Sunday Igboho bá lọ dúró tí Nigerian government ń lé káàkiri tí ìjọba mùjẹ̀mùjẹ̀ náà kó DSS lọ sílé ẹ̀ ṣé nígbà tí a gbọ́ pé Buratai ó lọ bẹ̀ kó kọye bílíọ̀nù tó bá fẹ́ tí arákùnrin inú òun ò lè ta ìran òun ìwọ wá ń jà fún ọ̀ràn títí ẹ ìwọ Awikonko wo jà fún ọ̀ràn ẹ̀ ń sìn Chief Sunday Adéyẹmọ Ìgbòho ló wá ń jà fún o jà fún ọ̀ràn ẹ o kí o ṣá lè wà relevant kí ayé ṣá lè mọ̀ pé o ń wí nǹkan kan. òun ló fi bọ́ síta wọ́n ní gbogbo ẹnikẹ́ni ọmọ tó bá sọ lẹ́nu oṣù àpòyàkọ́ àwa ń sọ̀rọ̀ ní kí Nàìjíríà tú ní kí Nàìjíríà bàjẹ́ afẹ́kọ̀ elédè ẹ̀yà kan ni wá nínú ara Nàìjíríà àwọn kan ló dẹ̀ agamate ẹ̀ papọ̀ wọ́n ṣe agamation ẹ̀ àwọn tó ṣe nǹkan yìí ìjọsìn èèyàn kan tó lọ òde ìlú Èkó ń sin àwọn ọmọ onílẹ̀ wọn talẹ̀ fún ẹ onísíyọ̀fò òde ìlú Ìbàdàn àwọn ọmọ onílẹ̀ wọn talẹ̀ fún ẹ ó wá ní onísíyọ̀fò òde ìlú Ọ̀yọ́ àwọn ọmọ onílẹ̀ talẹ̀ fún ẹ ó wá ní onísíyọ̀fò pé ó ti di onílé ó ti di onílẹ̀ ó lè lójú 100 years lọ. tó bá ti di ìgbà kan nínú 100 years àwọn onílẹ̀ ní ẹ̀tọ́ láti claim ilẹ̀ wọn padà lọ́wọ́ ẹ̀ ilẹ̀ tó bá rà ní 100 million even kó rà ní 300 million àwọn ọmọ onílẹ̀ òfin sọ bẹ́ẹ̀ wọ́n lẹ́tọ̀ọ́ láti gba ilẹ̀ wọn padà lọ́wọ́ ẹ̀ níwọ̀n bá àgbà tí orí òyìnbó pé báwọn join wa papọ̀ pé ní 100 years agbẹ́dọ̀ túká ṣùgbọ́n nǹkan ẹyọ kan ṣo tá à ń ṣe lórí ẹ̀ òun ni ìbò tá ń dì lọ́dún márùn-ún la tún fi ń ní èrè ní òun àjọṣepọ̀ wa àwọn ẹ̀yà kan gbogbo àwọn aráàlú òyìnbó wà níbí wọ́n ń pariwo gbogbo àwọn ará Canada ará Amẹ́ríkà wọ́n ń pariwo pé kí a lè ní Yorùbá nation láì ní fa ìjà ṣé agbébọn ni àbá agbádá ṣebí Nigerian government mọ̀ nǹkan tó ń ṣe ìjọba Nàìjíríà mọ̀ nǹkan tó ń ṣe náà ó mọ̀ pé tí ẹ̀yà yìí bá kò lára àwọn ó ṣeé ṣe gbogbo owó tẹ́ ń rí lẹ́kọ̀ọ́ tẹ́ ń rí lógùn state ńgbà tán ní gbogbo 19 national state 19 state in Nigeria tí ó lé 2 state nílẹ̀ Yorùbá
tó ń pawó ju gbogbo owó tí 19 states ń pa lọ. Ẹ wá lérò pé àwọn Haúsá ò ní kó àdá kó kú ọ̀kọ̀. Ẹ̀yin lérò pé ọmọ importance Yorùbá. Ẹ̀yin lérò pé ọmọ ayé yín pété ẹ bá lọ pé ìṣòro ni fún wọn. Ṣùgbọ́n kì í ṣe pé Yorùbá ló fẹ́ lọ. Fúnra wa àwọn bàbá àkọ́tíkọ́ síwájú wọ́n ń pariwo restructuring. Àwọn kan wọn lọ jókòó national confab. Àwọn ará bíi takú ọ̀n ratify látọrí Jonathan torí gbogbo ìṣòro tó wà lẹ̀ Jonathan pẹ̀lú. Nítorí pé tó bá jẹ́ ìgbà yẹn wọ́n ló pè wọ́n fún national conference. Wọ́n lérò pé nítorí pé tó bá ti di ọdún kẹrin míì wọ́n lè dìbò fún ẹ. Hello. Let me do it simple because I want to. I can't tell you. Ìdí èyí wọ́n lérò pé tí wọ́n bá dìbò bóyá bẹ́ẹ̀ Jonathan máa wọlé ọdún kẹrin àbí ọdún the second time. Kò ratify national confab tó ṣe Buhari débẹ̀ ìjọba bàbá yìí ó débẹ̀ ó rán rí. A tún wá sọ pé ókè ẹ fún gbogbo state ní ààyè kó lè control resource wọn ní resource control wọn ràn rí wọn yarí kanlẹ̀. Ẹ̀wọ̀n tó wá fẹ́ ṣe ní pé kọ́ bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn kọ́ lé gbogbo àwọn villager kọ́ bẹ̀rẹ̀ máa lọ kọ́ àwọn foreigner láti wá fi dí wọn láti lé yín kò lórílẹ̀‐èdè yín kọ́ bá lè pa orílẹ̀‐èdè Yorùbá run. Àwọn ọmọ Yorùbá wá rí i pé kò ṣeé ṣe bẹ́ẹ̀. Àwọn ò ní gbà. Ọmọ aládìkún wọ́n ti ń pariwo lórí ọ̀rọ̀ Yorùbá nation tẹ́lẹ̀ rí. Ṣùgbọ́n gbà tó gbé bí eré ni bí ẹ̀wà ni bí àwàdà ọjọ́ kan ló dìde ló gbéra ló lọ sí Ìgàngán ló fún Sẹ́ríkì Sọ́ọ́líhù ló fún ní ọjọ́ méje bí eré ni ó gbéra. Ọkùnrin takuntakun gbéra ó lọ bẹ̀. Sẹ́ríkì Sọ́ọ́líhù ń lọ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀. Ọkọ̀ wa wá súnlé ṣí Sunday àkọ́kọ́. Ọtún wálé kejì wọn àtàkì Sunday. Adéyẹmọ ìwọ ò rí gbogbo nǹkan yìí. Bó o ṣàṣe fẹ́ bí Kóìkì wo Kóìkì ń gbéra á lọ gbá á lọ àwo á lọ sí nọ́mbà 10 á lọ òkùnkùn gbogbo ìgbésí ayé ẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation ni. Ó wá rí nǹkan tó fẹ́ sọ pẹ̀. Ó yá wá sọ àrùn ẹ. Bí Kóìkì bá tiẹ̀ wá kówó jẹ kò kàn ẹ́ ló dá síbẹ̀. Awikonko ṣe $2,000 ló dá ní àbí £2,000 àbí £5,000 àbí £10,000 ló dá. Kí ni títí ẹ? Ó ṣe jẹ́ pé wò sí di títò di màdàrú ló wà Awikonko. Àgbàlagbà dẹ̀ ni ó kì í ṣọmọdé. Ọlọ́mọ oníyàwó ńgbà kan ló ń daṣọ borí. Ọpẹ́lọpẹ́ Kóìkì yìí ńgbà tó ń mú ẹ ló bọ́ síta òun ni first person tó dúró tiẹ̀. Onídìí èèyàn bá ṣe èèyàn lórí ọjọ́ kan ìjọsìn ẹni tó rí ń fọ́ tó fún lówó pé kó lọ ra paracetamol tàbí tó fẹ́ lọ sí hospital tó fún lówó pé kó lọ ṣe àbẹ̀wò ẹ̀jẹ̀ tó wá sọ pé kò lóore kan tó ṣe fún ẹ nínú ayé àfibíṣóre lóore náà ń pèèyàn bẹ́ẹ̀. Ńgbà tí wọ́n wà nínú ọwọ́ àwọn amúnitán mú ẹ ọpẹ́lọpẹ́ Kóìkì pẹ̀lú gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ agitation tó ń sọ̀rọ̀ àwọn media presenter tí gbogbo ata bọ́ síta tá a bẹ̀rẹ̀ sí ní pariwo nípa ọ̀rọ̀ ẹ. Iléeṣẹ́ rédíò wo ló gbé owó abọ́ síta ń sìn Kóìkì ló fẹ́ gbaṣọ lárẹ̀. Tó o bá ní nǹkan kan pẹ̀lú Kóìkì pásánà pé Kóìkì kò lọ yanjú ẹ̀ kì í ṣe lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Ṣadéyẹmọ ló rún ẹ níṣẹ́. Adéyẹmọ tó ti promise gbogbo ọmọ Oòduà gbogbo àwọn youth pé rally tó fẹ́ lọ ní ilẹ̀ Yorùbá pé rally yẹn máa ní ó máa ní ẹtíkẹ́
ó wá bọ́ sí tẹ wá bẹ̀rẹ̀ sí ní tú kòtò kàtà. ṣé Adéyẹmọ ló sọ fún ẹ èèyàn tó sọ́fà wá tó bọ́ sórí kíní tí ṣìfà Adéyẹmọ tó sọ wípé ibi tẹ́rù ẹ ti bà mí ó ní òun ò kú mú nǹkan wálé ayé òun ò dẹ̀ lè mú nǹkan kan lọ sọ́run èèyàn bá kọ ó yẹ kẹ́rù Ọlọ́run kó bá yàn ẹ wò ya wa ọba gbogbo obìnrin olórí gbogbo ọba àgbáyé káfàtà mama Queen Elizabeth àwọn golden spoon náà fi ń jẹun Rolls-Royce ló ń gbé wọn Ferrari ló ń tẹ̀lé wọn private jet ló ń bá wọn rìn gbogbo olówó ayé ní Arab ní Yorùbá léèyàn ní gbogbo ayé tó o bá délé ọba ìlú òyìnbó ọba Gẹ̀ẹ́sì wàá tẹríba ní kò sí bó ṣe lè jẹ́ ọba ńlá tó ń gba ìdọ̀bálẹ̀ ọba obìnrin tó ń gba ìkúnlẹ̀ obìnrin ọba obìnrin tó ń gba ìdọ̀bálẹ̀ ọkùnrin ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ ìyá wa sùn kò jí lọ́jọ́ tí gbogbo ẹni èèyàn ti ń kú láyé tá a ti ń rí tó ń sìnkú èèyàn òkúta náà hànà bí ìyá yẹn táwọn aráàlú ẹ wo ìwọ̀n ẹ̀yẹ tó ń ṣe fún ìyá yẹn nìkan ṣo ìyẹn fi kàn pé gbogbo wa la máa tẹ̀sí ikú àwọn ìyá yìí jà fórílẹ̀ ìlú wọn ń bí àwọn aráàlú wọn mọ̀ kán jà fúnlẹ̀ wọn wọ́n dúró ti ìlú wọn Awikonko ìwọ ni wọ́n fẹ́ ṣe kí ṣe Sunday Igboho kó padà kó wá jókòó kẹ́ẹ̀bà tó lè máa lọ ṣe èyí tẹ́ ń ṣe kán lè fún yín lówó àbí kẹ́ẹ̀bà lè fi níyì ńgbà tó ti rí fọ́lọ́wà lẹ́yìn àwọn ọmọ òdu àmọ́ wá bọ́ síta kó ìkìlọ̀ fẹ́ gbaṣọ lárẹ̀. ó dá ọ̀rọ̀ méjì ni tó o bá ní kó ìkíjọ jalè àwọn ọmọ Yorùbá faramọ́ tó o bá ní kó ìkíjọ fẹ́ akógun jalè Yorùbá àwọn ọmọ Yorùbá afaramọ́ tó o bá ní kó ìkí òun ló dalẹ̀ ṣe Sunday Igboho àwọn ọmọ Yorùbá adáríjì afaramọ́. tó o bá ní Koiki kò mọ̀rọ̀ sọ bọ́lá ń ṣe dáhùn nìyẹn bí wọ́n gbọ́n ò ṣe mọ̀rọ̀ sọ nìyẹn nítorí gbogbo wa ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run dá wa ẹnìkan á jẹ́ tútù ẹnìkan á jẹ́ gbígbóná ṣèbí nínú ilẹ̀ Yorùbá ńgbà tí inú bí bàbá wa ọba Kòso bàbá wa Ṣàngó ó bínú ó pa ẹni pọ̀ pẹ̀lú méjì ó pẹ̀wé papọ̀ iná dé arábàmbílà ọkùnrin ajígìjàgà òòṣà tó máa dúró de Ṣàngó asáré afáragba iná. ìdí èyí bí ayé ṣe rí nìyẹn ìwà Koiki ò lè fi wé ti tèmi ìsọ̀rọ̀ tí Koiki ò lè fi wé ti wọ ṣùgbọ́n Koiki níláárí jù ẹ́ lọ kí ló fi níláárí gbogbo ariwo tó ń pa káàkiri ariwo Yorùbá nation ni ẹ̀yin lè ní ẹ̀yin lànà bí ẹ̀kọ́ apọ̀kọ̀jẹ bẹ́ẹ̀ bọ́ síwájú ẹ̀ bọ́ sẹ́yìn ó ṣe jẹ́ gbogbo ibi táyé bá ń darí sí nítorí ó lérò pé bàbá Bọ́lá Tinubu àwa Yorùbá nation tá a jẹ́ kí bàbá Bọ́lá Tinubu ní tíkẹ́ẹ̀tì rèé. ìbá jẹ́ mi lókàn jù bẹ́ẹ̀ lọ eléyìí ìbá jẹ́ mi lókàn nítorí pé àwọn ará bí wọ́n ti rí fọ́tò Àtíkù tó dákẹ́ lọ́wọ́ tó wà yìí ẹlẹ́rò pé kò mọ nǹkan tó ń ṣe ni Peter Obi tó ń pariwo káàkiri ẹlẹ́rò pé àwọn èèyàn gbogbo àwọn èèyàn ò jẹ́ nǹkan kan lójú wọn àwọn Yorùbá yìí ní ìṣòro wọn mo dẹ̀ rántí nínú ọ̀rọ̀ ńgbà tí mo rù tábàṣà ní kọ́ lọ gbé ìmọ̀rù wá fún un pé wàhálà àwọn nàdẹ́kọ̀ pọ̀ ó béèrè ìmọ̀rù ó bẹ̀rẹ̀ ní London bí oníṣẹ́ àwọn Yorùbá ò tí sọ pé àwọn fẹ́ lọ ọ̀nà tí dáhùn ọ̀nà sọ pé àwọn lọ́dún kan. ọ̀nà sọ fún àwọn pé Akínyẹmí, thank you very much, God bless you. ẹ máa bá mi share program yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi like ẹ̀
Karo Owi Abiodun, thank you very much. God bless you, Mama. Morani Keji Toyin, thank you very much. God bless you. Engineer Omoberaji Olori Láàfin, thank you. Ìdí èyí Engineer Gbadebo Balógun ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Ọlárẹ̀wájú Táíwò, thank you very much. Ìdí èyí nínú ọ̀rọ̀ tí a ń bá lọ òun ní ọ̀rọ̀ Yorùbá, òun ní ọ̀rọ̀ ní tíkẹ́ẹ̀tì fi kan bàbá Ahmed Bọ́lá Tinubu. Ṣé bàbá Bọ́lá Tinubu ló wá rẹ pé yàgbó bá ti lè wú yẹn àwọn lè fún ẹ lówó? Ẹ lè tàràn Yorùbá. Àwọn ọmọ Yorùbá lè máa dín pẹ̀lú ẹ big time ní Nàìjíríà. Wàlé ṣé aṣọ lè ṣì ń dàbójú? Ìwọ náà ṣì máa sákò ònú ìlú Nàìjíríà. Eléyìí kì í ṣe pé ọ̀rọ̀ threatening kọ́. Nítorí àwọn ọmọ tí yà ń jẹ. Ìwọ Awikonko fúnra rẹ̀ ò lè rìn láti one point to another. Tó o bá gbéṣẹ́ kan lánàá tó o bá ṣeṣẹ́ yẹn tó já jù lẹ̀ táwọn kan lè ń ṣe tó o lè fẹ́ bí gbogbo o fẹ́ bí gbogbo ọmọ Oòduà lulẹ̀ o wá ń sọ̀rọ̀ sí bàbá wa olùlànà bàbá Bánjí Akíntóyè ó ń sọ̀rọ̀ sí Sunday Igboho kó èkìló tó kọ̀ ẹ̀kọ́ ní kankan bọ́ síta gbogbo evidence tó ní ó ti dò búùtù bẹ́ńtẹ́ bọ́ síta kó wá sọ pé o lè ní Kóìkì sọ pé Kóìkì ó gba ìyàwó níyàwó sọ pé Kóìkì ó dalẹ̀ sọ pé Kóìkì òun ló gbà bòdì fún ṣe Sunday Igboho sọ pé Kóìkì kì í ṣọmọ Yorùbá sọ pé Kóìkì èbù ni sọ pé Kóìkì ọmọ Yíbò ni sọ pé Kóìkì ó jẹ́ owó tó gbà ó wà lọ́wọ́ ẹ̀ kò jẹ́ wá lójú kò jẹ́ nǹkan kan àwa ti sọ gbogbo ẹnikẹ́ni tó bá lè gbé iṣẹ́ tá ń ṣe lórí ọ̀rọ̀ Yorùbá yìí dání tó bá jáde tó bá fẹ́fẹ́ máa bùkún kan kò kàn wá. Ẹ máa ṣe à program Awikonko ẹ máa ṣe à program ẹ filẹ̀ ẹ máa ṣe à program nítorí pé sọkúsọ ló bọ́ síta tó ń sọ kò bá jà lórí ọ̀rọ̀ Yorùbá láti bí ẹnu bí ijọ́ mélòó kan ìwọ nìkan ni even Ààrẹ Gani Adams tó wá tí ó padà tó ṣe reconciliation pẹ̀lú àwọn bàbá Akíntóyè àti gbogbo àwọn èèyàn ṣé wọ́n ti ń pè Ààrẹ Gani Adams ṣé wọ́n ti ń pè wọ́n sórí orí conference nísìnyí ṣé ayé ò ti ń polongo wọn àbí gbogbo àwọn èèyàn wọn kì í sọ̀rọ̀ Oòduà nation ló ń sọ àwọn ọmọ wọn ò ṣe bọ́ síta kán máa bí Yorùbá lulẹ̀ láwọn tó ti jẹ́ OPC ṣé wọ́n lè ìlú kan dágbó ṣe ni ó gbọ́n tí bàbá Akíntóyè sọ bàbá ní àlè lẹ́gbẹ́ ẹ̀yọ̀kan torí tá a bá lẹ́gbẹ́ ẹ̀yọ̀kan tó bá ti pa ẹgbẹ́ yẹn kú nìyẹn. Alhaji Udu òkúta blọọkù fún mi ilẹ̀ mi lè wà lọ́wọ́ ẹ máa ta fún èèyàn o torí àwọn èèyàn ṣì máa ń ra lẹ̀ lọ́wọ́ ẹ̀wọ̀ pẹ̀lú Rafiu. Ìdí èyí bá a ṣe ń ba lọ ní ìkọ̀kan a ti wà ní roughly 75% nínú 100%. Ó wá ń tàkókò àti declare Yorùbá nation ó wá bọ́ síta bóyá ṣe fàmí ẹ̀gbọ́n láti Tinubu tàbáwọn olóṣèlú kan tàbí gọ́fẹ̀n á lè fún ẹ lówó yẹ̀hún lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ ọ̀gbẹ́ni Awikonko lọ́wọ́ iṣẹ́ ṣe fi ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá àwọn ọmọ Oòduà lọ́rùn sílẹ̀ Ṣífù Adéyẹmọ òun ẹ níṣẹ́ ẹ ọ̀ràn ẹ níṣẹ́ fi ọ̀rọ̀ ọmọ Yorùbá lọ́rùn sílẹ̀ àwa tá a jọ ọmọ Yorùbá àrùn ẹ ń ṣẹ́ lọ́wọ́ ṣẹ́ mi ṣe torí òkú tí ẹ̀jọ̀ wa náà tẹ́lẹ̀ tá a bá dọ́gbọ́n wò a lè fẹ́ sọ pé bí àwọn ẹlẹ́yà àti bí yẹn ṣùgbọ́n mi ò ní sọ yẹn nítorí pé ọ̀rẹ́ ló jẹ́ sí mi ṣùgbọ́n láti máa fẹ́ náà àbùkù kánìkan gbogbo ẹnikẹ́ni tó bá ti dìbò lu Yorùbá nation a máa bàjá
nítorí pé àwọn Yorùbá náà ní gbogbo ẹnikẹ́ni tó bá sọ ilé nù ọlọ́mọ tó bá sọ ilé nù ó ṣàpòyà kọ́. Àwọn aráàlú òkè òkun tó wọ́n ń pariwo gbogbo wọn náwó nọ́ra àwọn kan ló wà nínú òjò ní United Nations yẹn. Ọmọ yòówó tó lò ní ìfúgbò tẹ́ per night tọ́ndẹ̀ ń lo 7 days 9 days níbẹ̀. Ṣé ọmọ yòówó tó fi gbò tẹ́ kán tó jẹ kán tó mu gbogbo ọlọ́jọ́kọ̀ ẹ ò wá rí ń wí bí bọ́sọ̀dé ẹ̀ ń sìn tó bọ́sọ̀dé àti bí àwọn Yorùbá nation lulẹ̀ ṣùgbọ́n mo bẹ́ẹ̀ bọ́dọ̀ Ọlọ́run níjó kó sọ àwọn ajínigbé o nítorí pé òṣèlè ronúkúwàdà lẹ́yìn tí ṣe Sunday ti sọ pé a máa ṣe rally pé mega rally máa ṣẹlẹ̀ tó máa mì gbogbo òru ó sọ̀rọ̀ yẹn ìwà bọ́ síta láti debunk láti abẹ́s ní sọ kótókótó ṣojú ń tiẹ̀ ni àgbàlagbà ní ẹ̀nà o Awikonko wọ́n pẹ̀lú kó ìkíbóyá gbogbo bí a lò ní gbọ́jọ́ díẹ̀ lọ́wọ́ ẹ̀ tàbí kẹjọ jẹ́gbẹ́ ẹ bá ń jà ẹ lọ parí ìjà yín ìyẹn dúró bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀yin ọmọ ẹ̀rọ ẹ̀yin èèyàn tó jẹ́ pé lórí ẹ̀yin ọ̀rọ̀ National Union of Yoruba land mi ò bá yín wí mi ò dẹ̀ bá yín lẹ́jọ́ ohun tí ò jẹ́ kí n bá yín lẹ́jọ́ ni pé orílẹ̀-èdè 419 tá a wà tí ò bá jẹ́ bẹ́ẹ̀ nínú ìlú ń bí tó bá rí nọ́mbà iye tírèènì míì ó ní 8,000 train ní nọ́mbà àwọn tó nọ́mbà wọn bí èyí tó ń lọ lórí òkè ṣe ń lọ lórí òkè lèyí tó ń lọ nínú ìhòlẹ̀ ń lọ nínú ìhòlẹ̀ lèyí tó ń lọ sí international tó ń lọ sí France ló ń lọ ṣùgbọ́n ńgbà tí ìjọba tó ń pàmò pọ̀ tó ń mọ nǹkan tó ń ṣe báwo ni National Union ṣe ní máa ṣe wọ́nranwọ́nran ṣùgbọ́n MC Olúọmọ ọmọ Olúwẹ̀hún ọmọ káfọwọ́ wà káfàjẹ wà káfò gèdègèdè wálé ọlọ́kọ̀dé lu ìṣẹ̀rí ló wà o ọmọ olíkọ̀ tún ọ̀tà yẹn wọ MC Olúọmọ ọmọ wọn lè jìgbò létò sí ìsọlọ wa lọ́hùn bí dùndún èèyàn bá ní ata tí ìlú kan bá ti ń dún gbága gbogbo ìlú yẹn máa ya ni ò bá fẹsọ̀ ṣe é àtinúkẹ́gà bá rẹ̀ mí lẹ́kún. Thank you very much. MC Olúọmọ ò bá fẹsọ̀ ṣe é. Àwọn Yorùbá ní ẹyẹ ìfojú kan kì í lókun. Ò bá fẹsọ̀ ṣe ọmọ ìyá mi. Ọ̀rọ̀ stíkà tó tún bọ́ síta. Gbogbo èyí tẹ́ ń ṣe tẹ́ tún bẹ̀rẹ̀ ẹ fẹ́ sọ pé ẹ̀ mọ ẹni tó lẹ stíkà ṣe bẹ́yìn náà ni ẹ̀yin lànà ẹ̀yin lè ní. Ẹ̀yin lànà ẹ̀yin lè ní bí ẹkún apọkọjẹ. Ìbáràn yín létí ọ̀rọ̀ stíkàlẹ̀ tún gbé jáde ẹ má dalẹ̀ Yorùbá rú ẹ má dalẹ̀ Àwórì rú àwọn Haúsá pẹ̀lú gbogbo àwọn ará Nìjẹ̀ ará Burkina Faso àwọn tó kó jáde wá ń sìn ín tó ń fọ̀kadà bá gbogbo ìlú jẹ́ ẹ̀ẹ́rí tí wọ́n rò ẹ má tún fi lè dá wàhálà sílẹ̀ o
ẹ má fi eléyìí tún ṣe kíni yìí, ẹ má fi dá wàhálà sílẹ̀ nílùú Èkó. Ìlú Àwórì ò ní bàjẹ́ o, ilẹ̀ Yorùbá general kò ní bàjẹ́. Ẹ má tún fi ẹ̀dá òwò sílẹ̀. MC Olúọmọ àti irinṣẹ́ tí bàbá wa nígbà ayé Adébáyọ̀ success àwa bá wọn lò gbà lóṣòdì. Mo máa ń sọ nígbà yẹn ṣe fàyẹn ṣì Balógun Àyìndé Síkírù Adébáyọ̀ tírè báyìí ló máa fi gbé igbó ńlá níwájú nínú orí tírè ibi tó bá jókòó sí. Eléré mẹ́ta, eléré méjì péré òun ni bàbá wa Ògúndáre Adébáyọ̀ success ló ń lò. Tí bàbá yóò bá lo Fàtáì tóun tẹ̀lé tóun pẹ̀lú tó ń bú olówó yọ̀. Ìdí èyí máa lo bàbá wa Orlando Ọ̀wọ̀ tó ń gbé ní àdúgbò kan lérí oyè wọlé mọ́ bí ilé bóyá lè kẹta sí ilé ọmọ níwájú ilé Alhaji Pọ́ńsìn Pópó Ọlá nínú pápá Àṣàfà lérí Àkìlá àbí lérí kí náà ti ń porúkọ ẹ̀. Tí rájí kìíní bóde jẹ́ kìíní kan. Eléré mẹ́ta yẹn ṣé eléré méjì yẹn òun ni bàbá wa Ògúndáre success ń lò. National chairman títí wọ́n dé Kogi láti Lagos state dé Kogi. Ojú wa ni Sáúlà náà bẹ̀rẹ̀ tiẹ̀. Sáúlà pẹ̀lú àwọn ẹ̀gbọ́n àdá ńlá a wà nínú ìlú. Sáúlà náà já ilé ọkùnrin jọ́gọ́jọ́gọ́ ọkùnrin jọ̀gànjọ̀gàn ó já ilé ó jáko ikú ló gbẹ̀yìn ẹ̀ o. MC Olúọmọ ṣọ́ra ẹ ṣọ́ra yín ẹ má balẹ̀ Àwórì jẹ́ ẹ má balẹ̀ Yorùbá jẹ́. Ìdí lórí stika ṣé ẹ fẹ́ pa àwọn aráàlú ni. Wọ́n ní ẹ̀dá tó ń ṣeré láyé tọmọkùnrin Ádámọ̀ ń ṣépè fún iṣẹ́ ọwọ́ ẹ̀ ló máa ṣàdúrà fún. Ẹ̀dá tó lè ń ṣe kàláyé tí gbogbo ọmọ Ádámọ̀ tó ń gbé ṣàdúrà iṣẹ́ ọwọ́ ẹ̀ ló máa ṣépè fún, iṣẹ́ ọwọ́ ẹ̀ ló máa ṣàdúrà fún. Ọwọ́ yóò mọ́ ẹ bá máa kó màálùú lọ ṣọ́ọ̀ṣì kẹ́ máa lọ fún àwọn èèyàn lówó gbogbo orí kọ̀ọ̀kan lẹ́ ní lára o lè má mọ̀ gbogbo orí kọ̀ọ̀kan tẹ́ ń gbawó owó tíkẹ́ẹ̀tì tẹ́ ń já wọ́n fi ń ní gbogbo àwọn pásẹ́ńjà mọ́tò tó ń wọ mọ́tò kọ̀ọ̀kan wọ́n fi ń ní wọn lára o lè ní 1,000 naira lọ́wọ́ kó ní mo fẹ́ lọ sí kó ní mo fẹ́ bọ̀. Tó o bá gbéra láti toll gate wọ́n lè gbé Agége ní 200 naira kẹ́ni ẹ̀ ti lérò pé 200 lọ gbé lánàá tó bá máa dé dẹ̀ ń sẹ́wọ́n lè ní 300 350 ni. Wọ́n lè ní Òṣòdì straight 1,000. Ẹ̀yin dẹ̀ lẹ dá ẹ̀yin lẹ́kùn wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀yin lẹ́ ń dá sí bẹ́ẹ̀ bá kó wọ̀nyẹn jọ ẹ̀ wá ní ẹ̀ ń lọ fáwọn kan lówó orí tẹ́ ń fún lówó kò dà àwọn tẹ́ ń fún lówó kò tó àwọn tẹ́ ń kó ìbànújẹ́ dé bá. Lórí gbogbo yín àti Ṣẹ́gun àti gbà àtàwọ̀ àti kòkò àti ṣàṣù àti bàbá bàrú àti gbogbo yín ní àpapọ̀ yín oníṣẹ́ ibi nìyẹn ní àwọn èèyàn ní ara orí ogun yàbí ń bọ̀ Emmanuel dada Emmanuel Rasaki Adesanya thank you God bless you. Gbogbo àwọn ẹ̀dá alààyè yìí lẹ́ ní lára ẹ̀yin lérò wípé owó tẹ́ ń kójọ yẹn àfi tí Ọlọ́run ò bá sí nínú sátì lókù ẹ ní padà jẹ́ nǹkan kan mọ́ àfi ká ẹ lọ yíwá yí padà kì í ṣe ká máa lọ dùn àwọn celebrities nínú
nítorí ẹ̀ ṣoore yẹn nítorí Ọlọ́run ẹ̀ ń ṣe nítorí kẹ́ ẹ lè bá àwọn obìnrin yẹn sùn ní. ìdí èyí ọ̀rọ̀ yóò jọ wá lójú o ẹnìkan ní book port ohun tí mo ń sọ rálì là ń gbé bọ̀ nílùú Èkó a dẹ̀ ti ń gbọ́ pé ẹ ti lọ pété pèrò bébikíbi tẹ́ ẹ bá gbọ́ pé Sunday Igboho wà ẹ máa lọ yálu àṣírí yín ti tú ọpọ́n pa gbogbo yín ẹ̀yin agbèrò àfi tó bá jẹ́ pé orílẹ̀-èdè Yorùbá exactly ọ̀gbẹ́ni ìwọ tó ń pèrè ẹ ní MC Olúọmọ tó jẹ́ ọlọ́mọ lọ́fìn ọmọ àgbódèrè ọmọ káfọwọ́wà káfọ̀jẹ̀wà ọmọ ògún fún mi nílé tó bá jẹ́ ohun tí ṣe Sunday Igboho ń ṣe pẹ̀lú gbogbo ariwo táwa ń pa à ń pariwo lórí ọ̀rọ̀ ìgbésí ayé pé kí a lè ní ìran títí wá gẹ́gẹ́ bí ọlọ́fin country ilẹ̀ Oòduà ilẹ̀ Yorùbá general ẹ̀yin tẹ́ wá pẹ̀rẹ̀ yín ní ọmọ Yorùbá tẹ́ pẹ̀rẹ̀ yín ní ọmọ ọlọ́fin òbá àjẹ́bàdàn ló wá ó ti wá òbá àjọyọ̀ òbá àjẹ́ Òṣogbo òbá àjẹ́ Kírun òbá àjẹ́ nílùú Abẹ́òkúta ìbá àjẹ́ lórílẹ̀ Àwórì ìbá àjẹ́ nílùú Ègùn ìbá àjẹ́ ní Badagry kó jẹ́ ní Ìpókíà kó jẹ́ Ìgbádò kó jẹ́ Ọ̀họ̀rí kó jẹ́ Ìgbómìnà òbá àwa látọ̀fà kó wá láti Ìlọrin títí dé Kàbà. níwọ̀n bá àgbà tó bá ti jẹ́ ọmọ kóòtù òjíire ni ẹ́ tó o bá lọ́wọ́ nínú wípé kí Oòduà nation pé kó má rí bẹ́ẹ̀ bálálẹ́ bá ní ó dáa fún aláàárọ̀ àtúnṣe ẹ̀ka bí ọlọ́sàn bá ní ó bá mú fún ẹ aláṣálẹ̀ abájí ẹ jẹ́ tọmọtọmọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ nítorí jíjẹ tó jẹ́ nítorí property ká ẹ lè kọ́lé ká ẹ lè ra mọ́tò kọ́ lè pè yín léèyàn ojú yín ló ṣe odidi ìyá títí wá ń bí odidi ọba tó ń gbà gbọ̀bálẹ̀ fọba ìyá tó ẹgbẹ́ tó bá ń bọ̀ gbogbo lẹ́ ń mì tìtì lẹ́yìn òkú ẹ̀ náà lẹ́ ń mì tìtì èwo nínú yín ló lè kú lẹ́nìkan lè tẹ̀lé ẹ yàtọ̀ sáwọn amúgbó ẹgbẹ́ yín. bàbá wa ń sọ̀rọ̀ lórí bá a fẹ́ wá ṣe rálì nílùú Èkó bó bá jẹ́ pé ẹ̀yin ọmọ National Union tó jọ́ ọmọ Yorùbá lẹ pẹ̀lú tẹ́ẹ̀dẹ̀ ń ṣe ti yín APC ó ń ṣe rálì ẹnìkan ò àtàkẹ́ o PDP ń ṣe rálì ẹnìkan ò dójútì ẹnìkan ò bá wọn jà bẹ́ẹ̀ náà ni Labour Party ó ń ṣe rálì ẹnikẹ́ni ò dìgbò lù wọn ó ṣe wá jẹ́ pé táwọn bá fẹ́ ṣe rálì ẹ̀yin ọmọ National Union nítorí ìjẹkújẹ tẹ́ ń jẹ lẹ́mọ̀ máa lọ bá wọn jà alálẹ̀ ayé alálẹ̀ Yorùbá mú gbogbo yín sọ́dọ̀ kì í ṣe pé Yorùbá tẹ́ ń sọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní àníṣe rálì nílùú Èkó tàbí nílẹ̀ Yorùbá ọlọ́fin o dídé kó pàdé wọn lọ́sàn-án kó pàdé wọn lóru dáṣà wọn jẹ́ afẹ́ gborílẹ̀-èdè títí wá kẹ́kọ̀ọ́ ní oko hílàhílo ọlọ́mọ ò lè lọ sóko olóko ò lè lọ sóko olódò ò lè lọ sóko sódò èèyàn ò lè rìn láti one point to another àwọn táwọn wà nílùú òyìnbó ń bí àlè wálé bẹ́ẹ̀yàn dágbére Abẹ́òkúta kò ṣọ́ọ̀fù pé ó lè dé Abẹ́òkúta bẹ́ẹ̀yàn dágbére Ìjẹ̀bú kò ṣọ́ọ̀fù pé ó lè débẹ̀ káwá bèlè ń tẹ́ wípé ó máa wá kó láti Agége tàbí láti Òṣòdì kó máa nà sọ pé òun lọ sí Ìlaró tàbí láti lọ gba Ìgbèsè lọ yọ sí ráǹdù Gbógìlà tàbí láti gbàbẹ̀ lọ yọ lọ bẹ́ẹ̀ ó wá ń lọ ó wá náà ń lọ sí Màṣáyà Jàgídí Àgbò tàbí pé òun lọ sórílẹ̀ tàbí òun lọ sí Ìgò Òkòtó láti lọ sáyé tòrò tàbí wá kó ń bẹ̀ kó wá náà wá gbọ̀nà tata àjò láti lọ sí Ìgbọ̀n Aládé. wọ́n bèlè ń tẹ́ kó máa náà fẹ́ gbàbẹ̀ yẹn ọ̀nà yẹn mo ti gun machine lọ mo ti gbé mọ́tò lọ bẹ̀rẹ̀. ta ló lè fún onítọ̀hún ní assurance kó lè lọ ó lè bọ̀ ọ̀ ní jí gbé
àwa sọ pé ká gba orílẹ̀-èdè títí wa ká ṣe ètò tó kún ṣọ́ṣọ́ ká ní ètò ààbò tó péye kí àwọn ọmọ kí free education kó wà. ẹ̀yin National Union pẹ̀lú àwọn ọ̀jẹ̀lú àwọn bámúbámú ni mo yọ àwọn ọ̀jẹ̀lú àwọn òfọ́lù àwọn òtúlù wọ́n pín owó constituency fún wọn àwọn wá lọ ra ọ̀kadà àwọn lè lọ ra ọ̀kadà 20 àwọn kò dé àwọn wá pín ẹyọ kọ̀ọ̀kan sínú wọ́ọ̀dù kọ̀ọ̀kan àwọn dẹ̀ kó máa àwọn kó deep freezer wọ́n lè kó mẹ́jọ àwọn kó mẹ́jọ lọ bí àwọn kó mẹ́jọ lọ sọ́hùn àwọn kó machine àwọn kó lọ wọ́n dẹ̀ ti owó tó ń bọ́jẹ̀ sápò wọn billions àwọn àdẹ̀ kó tó kù wọn kó sápò wọn sábà sí lóyìnbó ń bí ẹ̀yin ọ̀dẹ̀dẹ̀ fọ̀. àwọn wá ń sọ̀rọ̀ lórílẹ̀-èdè ọ̀pẹ́ ká gba ìlú wa kí gbogbo nǹkan kó lè tòrò ká ní ọ̀nà tó yẹ kóró kí gbogbo àwọn àgbẹ̀ wa gbogbo àwọn ọmọ iléèwé kan lè rí iléèwé lọ kí ètò ìwòsàn ọ̀fẹ́ tó yẹ kóró kó wà èyí lè wá lọ dènà wa balẹ̀ alẹ́ bá ní ó dà fún yà láàárọ̀ àbá tí ń jẹ́ ìpè kọ́ ni. ilé Oòduà àtẹ̀wọ̀ràn ọlọ́fin ìwọ lọ lọ́fin bẹ́ẹ̀ wọ́n sọ́dọ̀ gbogbo wọn kọ̀ọ̀kan àti bàbá wọn àtàwọn ìyàwó wọn bẹ́ẹ̀ wọ́n sọ́dọ̀ mú wọn kọ́ lórí ilẹ̀ nítorí pé ọmọ ọba kan kì í ṣe bí ẹrú wọn fẹ́ sọ wá dẹrú ó ṣọba aládé lórí ìtẹ́ ló bá ní kí ọ̀rọ̀ Oòduà kó má ṣeé ṣe ìwọ lọ́fin o tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni bàbá wa o ọ̀rọ̀ náà tó jẹ́ pé wọ́n ni bàbá wa ẹ̀yin náà ṣáájú ní ilẹ̀ Oòduà láti more than thousands of years 13,000 14,000 years tí Yorùbá ti ń jẹ́ Yorùbá ẹ̀yin ìbájẹ́ pé àwọn bàbá wo jagun Fúlàní bá ti kó wọn lẹ́rú ti pẹ́ tó yẹ nítorí wọ́n tẹ́ fẹ́ jẹ òun lẹ́rú lé káàkiri lẹ́ẹ̀fẹ́ kí Yorùbá lè ṣòkò dúró ẹ lérò pé gbogbo àwọn tó wà l'Amẹ́ríkà gbọ̀ ẹ dẹ̀ wá sínú ìlú bí gbogbo ilẹ̀ ń rí nǹkan tó ń ṣẹlẹ̀ exactly àgàgà ṣe fẹ́ MC Olúọmọ yìí ó ń travel lọ all over the world ó ń travel lọ sí Canada fún mi làwọn thank you very much ó ń travel lọ sí Canada ó ń lọ sí America ó ń lọ sí Germany ó ń lọ sí France ó rí gbogbo ètò tó ṣe àwọn wọn sọ̀rọ̀ pé a fẹ́ gbọ́ oríran wa a fẹ́ gba ilẹ̀ Oòduà a fẹ́ gba ilẹ̀ Yorùbá ká ní nation titi wa dáwọn Republic of Benin kónkóló bó ṣe wà ń bẹ̀ tó ń jẹ́ oríran kórúkọ bàbá wa káàánú ká máa jẹ́ Yorùbá nation ká kó lára Nàìjíríà ká kó lára pàyànpàyàn ká kó lára ìlú tí ò létò tó yẹ pé nǹkan yẹn kan tó mọ̀ wọ́n sí pàyànpàyàn ìlú tó orúkọ tó mọ̀ Nàìjíríà sí terrorist ni orúkọ tó mọ̀ Nàìjíríà sí corruption gbọ́ pé Nàìjíríà ló infect kankan bóyá sí satellite ni bóyá káà tuntun náà ṣe bóyá ìkíní kan náà ṣe bóyá lé gíga bóyá the tallest building ẹ wò ó ẹ jẹ́ ká gba orílẹ̀-èdè wa kẹ́yìn wá wò láti gbogbo tó bẹ̀rẹ̀ láti Kétu Alápẹ̀rẹ̀ ní gbogbo sáìdì yẹn lọ kẹ́ ẹ wo bá a ṣe máa ṣe gbogbo bẹ̀ tí bẹ́ẹ̀ máa di tó máa rí the tourist attraction títí dé gbogbo orí omi tó fi dé tọ́ Milan kì í ṣe deep water púpọ̀ jù àwọn èèyàn àwọn ọmọ máa lọ lọlùdé gbogbo ọwọ́ ọ̀tún àtọwọ́ òsì á jẹ́ hòtẹ́ẹ̀ á jẹ́ park gbogbo àwọn tó ní lébẹ̀ ìjọba á rà á fún wọn lówó wọ́n wá fi kó hòtẹ́ẹ̀lì jọ̀rọ̀ ẹ mọye millions tó máa jáde láti bẹ̀ ọmọ mi kan lọ lẹ́nu ọjọ́ yẹn wá sí Morocco láti Britain ó ra tíkẹ́ẹ̀tì èlò £100 gbogbo owó tó nù ná àti hòtẹ́ẹ̀lì àti kọ̀ọ̀kan £500 ó dẹ̀ lo 1 week ọ̀sẹ̀ kan péré lólo ó dẹ̀ lọ́dún dé ó fífún àyè nígbà tó dé ó yẹ̀kẹ́ gbogbo bó ṣe jẹun èmi ni pizza èmi ni gbogbo oúnjẹ wọn ló fẹ́ mọ̀ ṣé àwọn èèyàn wa náà ní máa wá nígbà tí ò bá jẹ́ pé kárí àkànlá ní Yorùbá kárí a máa ní aflo títí wa tí ò ní jẹ́ ọ̀kan tí ò ní jẹ́ méjì odidi Nigerian government Nigeria kò ní mo tiẹ̀ lálàá lóru ènìyàn Ọlọ́run ní jẹ́ kí ìṣẹ̀lẹ̀ burúkú kan kó ṣẹlẹ̀ sí wọn mo rí tí aircraft kan kékeré kan private kí náà ti ń pè private jet kan já
ó yọ eruku fẹ́ land padà láti turn padà ó ní fort ó lè jálulẹ̀ gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ń wọkọ̀ òfurufú lákòókò yìí ọlọ́run ìṣọ́ ọlọ́run àbọ̀ ọlọ́run tó dájú ọlọ́run ajé wà lórí wọn. kẹ́ ẹ wá lọ dúró pé ìlú nàìjíríà ò ní da àbí ilẹ̀ yorùbá ò ní ṣe kíní kan ẹ̀yin lẹ wá ń dènà wa ẹ̀yin national union ẹ̀yin lẹ pé létí Sunday Igboho ẹ lọ papọ̀ pọ̀ pẹ̀lú àwọn DSS pẹ̀lú àwọn ọlọ́pàá pẹ̀lú àwọn kíní kan tó bá ti dé ẹ máa mú ni tó bá ti mú kíní kan ní débẹ̀ ẹ̀yin ló kàn kò ní kàn yín tẹ́ ẹ bá ti lérò pé ṣe Sunday Igboho lẹ́ ń dìbò mọ́ tẹ́ ẹ bá ti ń pètè pèrò pé ilẹ̀ yorùbá ò ní lójú tẹ́ ẹ bá ti ń pètè pèrò pé yorùbá nation kò ní débẹ̀ ní débẹ̀ ọlọ́run á gbà lọ́wọ́ yín ọlọ́run á wọlá títóbi ẹ̀ ọlọ́run á wọlá pé òun làkọ́kọ́ ọlọ́run á wọlá pé òun nìkẹyìn ọlọ́run á wọlá pé òun lòun hàn ọlọ́run á wọlá pé òun lòun pamọ́ ọlọ́run á wọlá pé òun lọ lọ́run tó jẹ́ pé nínú àyàrá sí wọn òun ní kọ́kọ́ lòun jọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ bá ní wòlíì tẹ́ ẹ láfa wòlíì lèmi gan tí mo bá yín sọ̀rọ̀ ìwọ lọ́run o Allahu la ilaha illallah mo fi ọlá ṣe àmọ́dá Tìjání bẹ̀ẹ́ mo fi ọlá bàbá ṣe Ibrahim Niyas mo fi bẹ̀ẹ́ mo fi ọlá bàbá Mukadam Awad mo fi bẹ̀ẹ́ mo fi ọlá ṣe Oblala mo fi bẹ̀ẹ́ mo fi ọlá bàbá wa Indasa Láti mo fi bẹ̀ẹ́ mo fi ọlá bàbá Ṣéwù Aránibánidébẹ̀ mo fi bẹ̀ẹ́ mo fi ọlá bàbá wa Mukadam Ibrahim ọlọ́ngbẹ́bẹ̀ nílùú Ọ̀tà mo fi bẹ̀ẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti ní yorùbá nation ò ní dúró ọlọ́wọ́n fà yín tú kọ̀ọ̀kan ọlọ́wọ́n fà yín tú bí koríko ọlọ́wọ́n já yín tútú. gbogbo àpéjọ yín lórí sí Sunday Adéyẹmọ Ìgbòho pé ẹ máa mú ẹnu làkùrọ̀ fi pé lẹ́sẹ̀ fi pé kòkòrò lójú ọ̀nà. gbogbo àpéjọ yín ìdìtẹ̀ yín wọ́n ní asákẹ́kẹ́ pàjẹ́ ẹlẹ́sẹ̀ kan tó sáré jẹ ẹlẹ́sẹ̀ méjì lọ á dènà yín lọ́sàn-án á dènà yín lóru olúbíkẹ́ ọ̀sán ìbíkà pẹ̀lú yín á ṣe yín ṣìkàṣìkà. tẹ́ ẹ bá ti ń pètè pèrò pé ẹ fẹ́ ṣe ṣe Sunday Adéyẹmọ ní ìṣùtà àwa ń jà pé kí ilẹ̀ Yorùbá wa ká lè ní nation títí wa ẹni tó bá fẹ́ ṣe Nàìjíríà kó kó rẹ̀ látòrí odò wọn láti ìlú Jẹ́bà kó máa lọ ṣe Nàìjíríà lọ́wọ́ káfílẹ̀ ká nílùú wa bí ẹnìkan ò ní máa lọ lé àwọn ìyàwó wa ẹnìkan ò ní máa lọ pa ẹnìkan ò ní máa lọ bẹ́ ẹnìkan jà bó bá dìjà àdúró tira wa bára wa jà àjókòó àṣẹ òfin tó kún ṣọ́ṣọ́ èyí wá ń pètè pèrò nítorí oúnjẹ tẹ́ ń jẹ ní sóríire gbogbo ẹ̀yin tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá ń pètè pèrò bẹ́ẹ̀ máa pa ọ́pọ̀ ẹ máa mú ṣe Sunday Igboho Ọlọ́run Olódùmarè àfàyín sọ́dọ̀ dẹ̀ ní lẹ́yìn ọlá bisimilahi rahim iná àtẹ́ná kálíkà ọ̀sára fọ̀sáàlì lè rọ̀bìkọ̀ wọlé ha iná ṣàì náka wàrà hábùtàrù gbogbo ẹ̀yin tẹ́ ń pètè pèrò láti mú ṣe Sunday Igboho tàbí láti bí ọ̀rọ̀ Yorùbá lulẹ̀ ní lẹ́yìn ní níwájú irú ẹ̀ náà l'Awikonko ń ṣe Awikonko tí ò mọ̀ ètò kan ńgbà tí ọ̀rọ̀ Timothy tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ ọ̀gbẹ́ni yẹn ṣẹlẹ̀ ṣé wọ́n lè bímọ kẹ́ ọmọ yẹn lọ sí hòtẹ́ẹ̀lì kọ́ńdẹ̀ pamọ́ yẹn síbẹ̀ kó jẹ́ yín gbogbo rádaràda nìwọ Awikonko yìí ṣọ́ṣẹ́ pè fún yín ni wọ́n ṣe fún pẹ̀fẹ́ èèyàn ọmọ Yorùbá yìí ni abọ́lórí burúkú lọ̀pọ̀ yín gan pàápàá ẹ wọ ẹ má jẹ́ ń sọ tí ó yẹ pé kí n sọ sólò mí inú nítorí pé kò mọ́ mi lára láti ṣépè fún yàn ìwọ tó o bá gbọ́ pé a fẹ́ ṣe mega rally tó máa lẹ́tìkẹ́ tá a máa ti declare Yorùbá nation wọ́n bá ní ogun kan kó máa bọ̀ Ọlọ́run ọba lágbójúlé ẹni kò ládàá lágbára a ní right ìyàwó ní ẹ̀tọ́ láti kọ ọkọ ní ẹ̀tọ́ àti kọ ìyàwó ẹ̀ ọmọ lè sọ fún bàbá ẹ pé ohun tó fẹ́ yóò wù fẹ́ bẹ́ẹ̀ ó wà nínú òfin nínú woman right tá a bá ní orúkọ wa Yorùbá láńjà àbá Nàìjíríà ṣe mọ́ ìyóò fàjà káwùsá máa lọ ṣe tiẹ̀ ní tó bá fẹ́ bá Nàìjíríà ṣe kó lọ bá Nàìjíríà kó máa lọ bá wọn ṣe lọ́hùn. ẹ̀yin lẹ wá lọ dúró ẹ̀yin lẹ wá lọ dènà ta ló sọ fún yín pé ó kàn yín kò sí nínú ìwé ìtàn pé ó kàn yín ẹ lè débẹ̀ ta ló kàn ibo ló ti kàn yín Àtíkù dákẹ́ síbẹ̀ ń ṣiṣẹ́ lọ kárakára ẹ̀yin pẹ̀lú àwọn yíbo ẹ̀rẹ́ gbogbo àjọṣepọ̀ yín ní 17
southern governor tẹ́ ẹ ṣe tẹ́nitẹ́ni kan bá dé ọ̀dà yẹn rú Peter Obi wọbẹ̀ ó wá fọ́ kì í ṣe àwọn yíbo yìí náà ni ṣé nítorí pa adákẹ́ àbá àwọn yíbo yìí náà kọ́ ni ọ̀tá tó ju ọ̀tá lọ tó jẹ́ pé àwọn yíbo yìí ni ọ̀tá Yorùbá tẹ̀yìn Yorùbá ẹ̀yìn afọ́nú afọ́ra mo lè fi gbogbo ọwọ́ sọ̀yà APC ò lè rí ìbò ẹyọ kan ṣo ní ilẹ̀ yíbo gbogbo wọn ló máa dìbò fún Peter Obi ńgbà yẹn lè máa rí ara yìí Àtíkù akó gbogbo nọ́ọ̀tì ṣé Yorùbá àwa Yorùbá ọlọ́run tẹ̀ ti ṣe kò ní bàjẹ́ fún yín bàbá Akíntóyè ṣe fadé ẹ̀ mọ́ ògbófo ọmọ aládìkún ìyàwó onítìrí beautiful lady ọmọ lọ́fin tó ṣàprápra ayáṣẹ́fẹ́mkẹ́ Abíọ́lá obìnrin tó ju obìnrin lọ pẹ̀lú gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń ṣiṣẹ́ takuntakun gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́yìn ìyá wa tẹ́ ń ṣiṣẹ́ takuntakun lórí kí ilẹ̀ Yorùbá kó lè dúró àgbélébárí àrìnà kórí àkòyá bí ní ti yín máa jẹ́ kò ní bàjẹ́ fún yín ọ̀nà yá ńlá sí rere ojú rere Ọlọ́run á wò yín ògo Ọlọ́run á bá yín gbé dáradára ẹnì kọ̀ọ̀kan yín á máa da síwájú ni ọ̀ọ́ni jí yín gbé ọ̀ọ́ni jí ọmọ yín gbé ọ̀ọ́ni jáya yín gbé ọ̀ọ́ni jílé ọ̀nà yín kò ní jóná ọ̀nà yín ò ní jóná mo fi àkókò yìí ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá mi fọwọ́ share program yìí tẹ́ bá mi love ẹ̀ tẹ́ bá mi like ẹ̀ beautiful lady òyìnbó aláṣọ fún mi làwà obìnrin tó ṣapá pàápàá thank you very much àrídìínú ẹ̀ ò ní dìbànújẹ́ o Matthew ọmọ nípò kíá ó tún á dé Matthew gbogbo ẹnikẹ́ni láyé tó bá fẹ́ ṣe satellite ẹni kankan láti ṣe ẹ wá Matthew lọ ìwọ tó bá bóyá GoTV ló ní ní DSST ṣé DSS tàbí báwọn ṣe ń pè ní Nàìjíríà bó lè jẹ́ Sky TV ni ẹ wá Matthew lọ iṣẹ́ tó ń ṣe ni abayọ̀rọ̀nù wáyà sínú yàrá ẹ lè máa wò nínú yàrá ẹ máa wò ní sitting room ẹ máa wò ní pálọ̀ bó o ní tẹlifíṣàn wa máa wò ní kíṣì bó o wà ní passage bó bá ṣe fẹ́ sí Matthew iṣẹ́ tó ń ṣe ni déyìí àánú Ọlọ́run abẹ́ni kankan wa mo rí àlùjọ́ọ̀dù ààrẹ Ajagajigi kábíyèsí ọmọ wọn nílùú ọ̀dọ̀ baálẹ̀ Bàṣírò baálẹ̀ nílàdó kò ní bàjẹ́ fún gbogbo yín ní àpapọ̀ tójú tẹ́rù ilé alákùnrin ní kọ́kọ́ yàn nígbẹ́ títí dórí arákùnrin Gavar Adétúnjì ọmọ ọba lọ́la nílùú Ìbàdàn kò ní bàjẹ́ fẹ́ni kọ̀ọ̀kan yín àánú Ọlọ́run abáyín gbé ojú rere Ọlọ́run á wò yín ẹ̀ẹ́rí mọ́tò ẹ̀ẹ́rí lòtò àyálò akọlù kò ní ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan yín jàǹbá rí jàǹbá ọ̀fà jàǹbá náà jàǹbá yẹ̀pẹ̀ àṣàṣì àyálò akọlù kò ní jẹ́ títí ẹ̀ ní jábọ́ lórí ọ̀kadà gbogbo tó jẹ́ jàǹbá láyé kò ní ṣẹlẹ̀ sí kankan lóyún àkóbá àdábọ̀ ò ní jẹ́ títí yín tẹ́ bá ti náwó sẹ́ àwọn ará ọ̀tá ní wàá rí mú tẹ́ bá ń lanu ẹ̀rẹ́ èèyàn pé ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe ẹnì kọ̀ọ̀kan yín ṣe ẹ̀gbà ò ní gbọ́ orí ọwọ́ yín dànù gbogbo bẹ́ẹ̀ bá ti ń jí láyè ọ̀nà yín ò ní dí o ayé ayọ́nú sí yín Ọlọ́run Olódùmarè ayọ́nú sí yín àwọn màláíkà Ọlọ́run ayọ́nú sí yín àwọn àlejòónú tó ń bẹ̀rẹ̀ lórílẹ̀‐èdè Yorùbá ayọ́nú sí yín gbogbo àwọn alálẹ̀ Yorùbá ayọ́nú sí yín o ẹ̀rọ náà gbà ẹ̀rí dáadáa ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ náà gbà mo kéyìn mo wá tán sọ̀rọ̀ ẹ̀ tó kí ti gbé lọ́rùn ó gbére o nílẹ̀ Àwórì thank you very much God bless everybody thank you ẹ bá mi share program ó dìgbà kan náà bye.